abá tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí àyà mi jákọ̀ yàtọ̀ sẹ́gbẹ̀ jẹ́rú bà mí wọn láwọn táwọn èèyàn rò pa àfáà lélẹ́yìí àwọn àfáà mi wà tó bá make attempt pé ó súnmọ́ wọn ó ti sàgbákò nìyẹn tí ẹ ti bá wọn nìyẹn inú ayé náà lájọ ń gbé o ìgbà tó lọ ń kádàrá kẹ́mi àti first husband mi tá a túká àfáà kan wá bá mi mo fọkọ ẹ̀ ṣe sàrà mi ní dárúkọ ẹ̀ àfáà àti gbogbo èèyàn mọ̀ ní tẹ́lẹ̀ rò pa àfáà ni ẹranko gidi ni ẹni tí ń wẹ̀ nínú àgbo ògùn ni ọ̀tá ọlọ́run ni wèrè ni kì í ṣe kò sí ìmọ́lẹ̀ ẹyọ kan lára ẹ̀ àfọ oníwàásí ní tí ó bọ́ta tí ó máa ń ṣe kíníkan alìkíníkan ń dé bẹ́ẹ̀ ni ó máa ṣe máa wò báyìí pé orí sùfòrò mọ̀gánfàl àwọn èèyàn onímọ̀ pé fìfo lélẹ̀ wọn ní mọ̀ pé ní òkun lélẹ̀ ló bá bá mi ibi tó ti bẹ̀rẹ̀ ní pé nígbà kan tó ti pẹ́ mi lọ́kọ̀ ńgbà yẹn èmi àti first husband mi àti divorce yóò wá bá mi nígbà tí mo wà níbẹ̀ rẹ̀ màá sáré brief ẹ̀ the reason why tí mo ṣe lè jìnnà síra mi pé kò sí ní tó lè jẹ́ kò sí ní tó lè dà kò sí tó le tó àwọn tí wọn bá dá ìmọ̀ ni wọ́n máa fojú àpẹẹlẹ wò ẹ́ ọlọ́run gán mọ̀ pẹ̀lú yẹpẹrẹ yẹn tọrọ kà ń bẹ láàrin wa àtọlọ́run ó sì ń pèrè lólórí jàmá ń pèrè ní Amirul Waizin ń pèrè lólórí ìjọ ń pèrè lólórí ìjọ ń pèrè lólórí oníwàásí ọ̀tá ọlọ́run gidi ni olórí ibú ẹni òfò ni ẹni àgbákò ni obìnrin kan fẹ́ kódà gbogbo àwọn tó fẹ́ gbogbo àwọn ìyàwó tó fẹ́ tóun àtìyàwó ẹ̀ bá ní kòsùmọ̀ ládùúgbò tí ń gbé yóò máa lé obìnrin kiri ní àfa oníwàásí nífa yóò máa fi níkà yóò dẹ̀ máa lé obìnrin káàkiri gbogbo àdúgbò tí ń gbé ọjọ́ ń gbé yóò máa lé obìnrin káàkiri gbogbo àdúgbò bẹ́ẹ̀ ni ọmọ ṣiṣẹ́ ìpè tó bá ti kó láwùjọ àwọn ẹni ire tán wàláhì ó ti dolórí ibò tí kò ná àwọn olórí ire ẹ má jẹ́ ń tàn yín ìgbà tí o ti jẹ́ nǹkan kan yín lora ti ọ́ndà lọ́dún yẹn tó bá wá kí mi níbẹ̀rẹ̀ yóò bá búbú ọjọ́ kan wá dé pẹ̀lú jàlábí àtọ́pá àwọn ọmọ ẹ̀kẹ́ obì mẹ́ta tẹ̀lé mo lásọ tẹ́ ìwọ yóò dáa mo bá pe ìkànnú àwọn ọmọ mi mo ní ẹ bá mi rí jàlábíà fún mo bá fún ṣẹ́rí bí mo ṣe fún jàlábíà yẹn bó ṣe di the following day bó ṣe wá jí bá mi lé ní nìyẹn nílé tí a lò fún skúlù ń sìn bó ṣe wá jí bá mi nìyẹn ó wà ní ilé mo ń fi ẹ̀yìn ṣe ilé mo ń gbé náà mo ń lo ìta fún skúlù torí compound yẹn tóbi gan ibẹ̀ náà mo ń lò fún skúlù ibẹ̀ náà ni mo ń gbé ọba abá mi lọ́ba ní kí n jọ òun ṣe istikhara ni òun fọlọ́run ọba bẹ̀ mí kí n dákun kí n fẹ́hùn mo ní fẹ́yìn kẹ kí lẹ rí kí n fẹ́yìn báwo ó sá bẹ́bẹ̀ mo bá ní òkè ẹjẹ́ máa fi bẹ́ lọ́hùn tọ́ ọba lọ níjọ náà ọlọ́run sì kẹ́mi mi kì í dá jókòó ọmọ kéwú ìyá sẹ́límù ọlọ́run kójọ kó bá mi gbà lẹ́rú yóò máa bẹ pẹ̀lú mi bó ṣe di the following day bó ṣe dé pẹ̀lú ẹnìkan nìyẹn ọlẹ́gbọ́n òun ni ọlọ́kùnrin náà gbé Àbújá ọlọ́kùnrin yẹn gbé Àbújá ó ní ó wá ipò wa kí mi òun sọ̀rọ̀ rẹ̀ wáyà òun láìka alájà káwọ́lá alima ni kìnnì kan ni alama ni ẹni rẹ ni kìnnì kan náà méjèèjì bá dé ní tí mo ń sọ yìí láti yíya 2009 2010 ó lọ̀rọ̀ tí mo ń sọ fún yín ẹ má jẹ́ kí n tàn yín lọ bá mú bọ̀dá rẹ̀ yẹn dé nígbà bí wọ́n ṣe wọnú sí ti rú mi tí wọ́n jókòó ní wọ́n bá tú gbogbo kìnnì ilẹ̀ kọ́ yàtọ̀ sẹ́gbẹ̀jì mo bá sọ fún wọn àwọn méjèèjì náà yìí pé sí kọ̀rọ̀ mo ní ẹjọ́ torí Ọlọ́run kí lẹ fẹ́ fi ń tẹ́ kó kalẹ̀ ṣe wọ́n ní torí rẹ̀ làwọn ṣe kó wa mo ní kí ló fà á ṣé mo invite yín wọ́n ní no wípé ó níìdì nítorí condition ọ̀rọ̀ ọmọ bíbí gbà táwọn sì mọ̀ wípé torí ọmọ náà òun lẹ́yìn àti ọkọ yín lè ṣe divorce ara yín mo ní téèyàn bá bẹ́ẹ̀yàn lèèyàn ṣe mi ì ṣe kíní látàárọ̀ ọjọ́ mi ìdè wà interested lórí kí n tó ní ń ṣe pẹ̀lú àbámọ́dá Ọlọ́run mọ̀jẹ̀ ń ṣe ṣàánú mi mọ̀jẹ̀ ń rí ló bá ní kí n sàbámọ́dá ọ̀rọ̀ ọmọ ni mo lóun sọ pọ̀rọ̀ ọmọ ni ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ ẹ ni obìnrin tó bá gbà fún mi láti fẹ́ ni òun là á sọ́pàǹdìgbà dàgbọ̀n fún mi ì tí ì gbà mo ní ojú àlọ́ ọmọ bẹ́ẹ̀ náà ni mo wí àdúrà ni mo ní ojú àlọ́ ọmọ ṣe ló bá lóun ti fẹ̀mí sí òun ti sọ fáwọn ẹ̀yà òun ti sọ fáwọn gbá òun ti sọ fáwọn àwo ká má fa ọ̀rọ̀ gùn ni wọ́n bá gbé kinní yẹn sílẹ̀ ni wọ́n bá mú kinní ẹyin kan wọ́n ní ẹyin yìí wọ́n ní yóò jẹ́ náà nìsín mo ní láì bọ́ sórí iná ǹjẹ́ ẹjẹ́ mọ̀ omi tútù omi tó tútù wọ́n gbé omi yẹn dání tí omi yẹn ń hó ó dẹ̀ tútù tẹ́ bá fọwọ́ kan omi tútù ni bọ̀ tó ń hó gidi mo bá ní mò ń bọ̀ mo bá wọnú yàrá kan lọ mo bá lọ tilẹ̀kùn mọ́rí mo bá sáré ṣàlùwàlá mo bá ṣe náà fèl lórí ìforíkalẹ̀ mo ní wọ Ọlọ́run ọmọ intention ọkùnrin burúkú yìí ọkùnrin rán dandan yìí ìgbà náà kò tiẹ̀ bá nǹkan kan mu ọ̀pọ̀ ni àwọn jàlábíà tí mo kó fún torí àwọn jàlábíà yẹn dáa débi pé inú àwọn jàlábíà tí mo fún bàbá wa Ààrẹ Àríṣekọ́lá ni Ọlọ́run kójọ kó bá ṣàlékún ìkẹ́ fún wọn nínú jálàbù yẹn ó ní jàlábíà tí mo gbé fẹ́ràn kù yìí kì í ṣẹyọ kan yóò tó mẹ́fà tó jẹ́ pé kò lè wọ láyé kò sí ẹnìkan kan ò lè wọrú ẹ̀ kò sí bí ó lè wọdé tí wọ́n ti ní mọ́ra bẹ́ẹ̀ bọ́ọ̀lù ọ̀nfẹ́ ní ọba mo bá bọ́ ta lẹ́yìn náà fèrè ní ọba ní ẹyin ẹ̀rí wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti bò wọ́n bá ní gbà mo bá sọ fún mo ní ọkùnrin yìí mo dárúkọ ẹ̀ nígbà náà mo fọkọ ìṣe sàrà mo lọ́kùnrin yìí nítorí Ọlọ́run nínú ilé mi láì tí ìgbà pé mo fẹ́ fẹ́ ó sì wá kó mi papá mọ́ra pẹ̀lú ẹni tó mú wáyìí nítorí Ọlọ́run ọba àlékè ọlá ọba ní rárá kìíní kan mo bá gba ẹyin ẹ lọ́wọ́ ẹ̀
wọ́n bá ní òun láti jẹ́ níbí ni ojú àwọn náà ló ti gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ń sáfà o ẹranko ni wọ́n o ẹni tí gbogbo èèyàn rò pé èèyàn ni o tí wọ́n máa ń respect ni o tí gbogbo ayé máa ń sọ pé àfà ni o tí wọ́n máa pẹ́ ó wà neutral kì í discriminate kìíní kan ìfẹ́ ló ń preach kò preach ìfẹ́ ọ̀tá Ọlọ́run tó fojú hàn ni wàláhì tàláhì summa billahi lazim fúnra mi ni mo decide láti ìgbà mo ti wà léwe pé wọ́n Ọlọ́run má jẹ́ kí n lè sọ pé mo fẹ́ fẹ́ àfà àwọn tó bẹ̀rù Ọlọ́run lódodo ni wọ́n bí mi àmọ́ sàn àwọn tí ń bẹ́ ń ta àwọn sí wọ́n lè ju ẹni ó bí mi ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀yin olóríire ẹ má jẹ́ ń tàn yín mo bá gbẹ̀yìn yẹn wàláhì mo jẹ́ kí ni mo jẹ́ yín sinna sí èmi bá jókòó mo sì ń wo alukoran mo ti gbé koran mo bá sí suratu Kahf mo ń yẹ̀ wò lọ́wọ́ mo gun méjèèjì bí wọ́n ṣe jókòó mo sábù kẹjọ wọ́ báyìí ló bá ní alájà Kaola mo ní náà ṣé nǹkan kan sí ẹni mo ní kí ló ń retí kó ṣe mí mo ní kí ló ń retí kó ṣe mí ìwọ sọ nǹkan kan tó fẹ́ kó ṣe mí mo ní ìwọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rí ò ní jọ ìmọ̀ràn rí ò ní ṣẹ ntọ́ ń dá lábàlá burú yẹn yóò padà sọ́dọ̀ rẹ̀ ọlá Nabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bó ṣe ń ro yẹn yóò padà ọ̀dọ̀ ẹ̀ mo ní jẹ́ wọn portrait brain ẹ̀ jẹ́ kí wọ́n ajá ẹ̀ tán mo ní mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí mo bá fẹ́ kó ní ọmọ àlè kan sí àfihàn tó bá ní opportunity láti gùn mí sọ́pọ̀ ọmọ àlè kan sí àfihàn o ò ní ṣe oríire èyí tó ṣe yìí ó ti ṣàgbákò ó ti ṣàbámọ̀ lọ́ba wà lórí ìdọ̀bálẹ̀ ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibẹ̀ ya Selim ti wọlé àtàwọn ọmọ ẹkẹ́ obì méjì ló bá ń pẹ́ ẹ mọ́ bọ́ ń bẹ àdùfẹ́ ẹ dákun kó jọ kó gbọ́dọ̀ mọ́ fẹ́ mú lé mi kàfílà ọ̀fẹ́ ọ ó ṣe mistake mo ní wàláhì ìwọ lọ béèrè pẹ̀lú èèyàn wo ni mí lọ béèrè pé bóòlù mi sì jẹ́ èmi ò ní fẹ́ ọ kò sí tó lè dà láyé kò sí tó lè jẹ́ kò sí wàrà tó lè máa dá kọ́ máa fò láti sánmọ̀ bọ́ọ̀lẹ̀ wàláhì tàláhì tí tèmi ó ti di mọ́ èmi ò ní fẹ́ ọ ìwọ ò ní jẹ́ ọkọ mi èmi ò ní bọ́ọ̀tà kí n sọ pé wọ́n lọ́kọ mi láyé ǹjẹ́ rí experience yẹn tó bá jẹ́ ẹ̀yin ẹ̀ mọ́ jẹ́ ọ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run nǹkan kan ò ṣe torí mo mọ intention rẹ̀ mo ní ẹ̀yin ti gbàgbé mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ yẹn ńgbọ̀ ọ̀yá ló sọ fún mi pé ẹ̀gbọ́n òun yẹn ti kú mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ yẹn wá yẹn mo ní ẹ̀gbọ́n rẹ̀ tí òun sọ pé ẹ̀yin kìíní kan ní gbogbo nǹkan ní bẹ lọ́dọ̀ rẹ̀ yìí mo ní mo mọ̀ pé ẹjọ́ ń pín aburú ṣe ni aláburú yín gbogbo obìnrin ayé òun lẹ fi máa ṣètò ìsẹ̀mí ara yín tí tèmi mistake wá ní o kò ní ṣe o látọdún náà òun ni mo ti lé títí dọ̀la nígbà tó yá àwa wá sí hajj òun ló wá sọ fún mi pé òun ní problem ipe chairman alálàájì ìgbà náà ó bú òun inú mọ́tò mi inú Oma bus mẹ́ta ni mo ní ìlú Mẹ́kà tí mo wà yìí Oma bus tuntun ibẹ̀ ni mo ti wá ń sọ fún pé kó má wọrí nígbà tó wá jẹ́ alága yẹn tán ó tún wá ń sọ pé alájà mo ní kò sí tó lè dà tó lè mú mi fẹ́ kò sí irú bó ṣe lè tóbi tó lè fi jọ́kọ̀ mi àwọn tí wọn bá mọ̀ ni wọ́n lè pé èèyàn ni ẹ ìkan ni ẹ ìgbà tí ìyẹn àti bàbá Fàyímà táwa ṣe nìka èrò mi wá pọ̀ mo ti bí Fàyímà nígbà yẹn èrò mi wá pọ̀ gan mo wá ní mo fẹ́ kó díẹ̀ nínú àwọn èrò mi fún state bàbá Fàyímà bá wá bá mi pé mi gbọ́dọ̀ dá lọ́bẹ̀ o mo gbọ́dọ̀ jẹ́ kó wọ́n tẹ̀lé mi kájọ lọ síbẹ̀ abagbéra ilé wọn ò sì jìnnà àwọn gbé Àrọ̀rọ̀ Mákindé òun gbé ọjọ́ nítòsí ń bí labá lọ ilé ẹ̀ labá wọlé ní abá ní àmọ́ bọ̀ lókè kí la dé òkè sí abá tó ti sín gbẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn ó dẹ̀ gbé àáké sórí tébù báyìí àyà mi jákọ̀ yàtọ̀ sẹ́gbẹ̀jì ẹ̀rù bà mí mo láwọn táwọn èèyàn rò pa àfáà lélẹ́yìí ẹni wọ́n rò pé ń ṣiṣẹ́ Ọlọ́run lélẹ́yìí ẹni wọ́n ṣe bí èèyàn gidi rèé eléyìí ń wẹ̀ nínú àgbo ogun ni eléyìí ò ní kọ̀rọ̀ rí ṣàìtàn lélẹ́yìí lẹ́yìn ọ̀tá Ọlọ́run lélẹ́yìí lẹ́yìn títí tí mi wọlé bàbá Fàyímà ní ṣe wá sí fún mi pé alájà ìwọ lọ mọ àwọn eléyìí bí lọ́ǹgì tààrà ayé àwọn eléyìí ò ní ìtumọ̀ kankan ayé rán dandan ni wọ́n ń ṣe gbogbo èèyàn sì ń pé wọ́n sì ń pẹ́lẹ́ kódà ní ìsìn tó bá ti borí kíní bẹ́ẹ̀ ni ó sọ pé ní parí ọgbẹ́ òun àjẹlí òun àríjú kíní kan òun tún dé kíní kan òun tún dé òní ọ̀sọ́ táwọn èèyàn ti rò pé àfọ oníwàásí dé ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́bìnrin Ọlọ́run fún yín ní hìdáyà ẹ máa fi àdúà ẹ máa fi rọkiri kákàdà rárá yín kẹ́ ẹ má ṣàgbákò àwọn olórí ibú lọ́kùnrin ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìgbà tí ọgọ́rọ̀ obìnrin yóò tó obìnrin 20 wàláhì tàláhì thumma billahi azim tí wọ́n lọ sí nkíà rẹ̀ pé kó ṣe matchmaking fáwọn àwọn míì wà nínú wọn yóò tó 12 nínú wọn tó jẹ́ pé ó bá ṣe zìnà táwọn yẹn ń sun ẹkún tí wọ́n kóra wọn wá bá mi táwọn obìnrin bá lọ ọ̀dọ̀ rẹ̀ tí ìwọ náà ló ń polówó ẹ má jẹrà kalẹ̀ ẹ má rùn kalẹ̀ ẹ má ṣèkìní kalẹ̀ ó ń polówó gbogbo àwọn nǹkan yìí táwọn obìnrin bá wá dọ́dọ̀ rẹ̀ ó ti wá site wọn wàá fojú bọ́ sọ lára wọn ó tó ní fojú bọ́ nìkan wàá tún ẹ̀ ń ta wọn seriously nítorí ipò lórí ibu ni ẹ ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ tí ń pèrè láàfáà yìí kò sí obìnrin kan tó fẹ́ tóbìnrin ẹ gbádùn ayé ẹ ara yín máa fi ń ni àwọn tí wọ́n bẹ nínú ilé ẹ ìkankan wà nù ìyàwó ẹ ti pé Christian ló bí ìyẹn ìsàdúrà dọ̀la ìkan wà nù àwọn obìnrin rẹ̀ tó jẹ́ pé ó fi ara ní tó ipò ọmọ tí yẹn bí fún kò gbá ní ọwọ́ ẹ
títí tọ́lọ́run fi fìyàn sẹ́kùn jẹ́ ọkùnrin olóríire ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin burúkú yẹn ń gbé nìyẹn àwọn tí ń pera wọn láàfáà yẹn ṣẹ́rí kéèyàn fẹ́ ni tí kì í ta àfáà tó kàn jẹ́ kírun ọbẹ̀ ta àfáà tá ìbá fẹ́ ẹjọ́ jẹ́ ẹni tó ní bíbí